Ṣẹyin Naa ti gbọ́ ohun tí Saheed Osupa ṣe fún Taiye Currency nítorí Pasuma. Onílù Wasiu Ayinde Ramoni Ojúbánirẹ́ pariwo, ẹ bá mi bẹ̀ Alhaji kó sanwó fún mi. Apá mi ti rọ, ẹsẹ̀ mi ti rọ, mi ò gbádùn ara mi rárá. Portable kọ̀wé sí Pasuma làwọn ènìyàn bá ní kí ọkùnrin olórin náà ṣọ́ra fún ọmọ Lálọ́mí. Èyí làwọn òṣèré ilẹ̀ wa tó ṣe ọjọ́ ìbí lọ́sẹ̀ tó kọjá. Ẹ farabalẹ̀ kẹ́ gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ọ̀rẹ́ mi ni, ọ̀tá mi ni ọmọkùnrin olórin Taiye ń fẹ́ ni Saheed Osupa fọ̀rọ̀ náà ṣe pẹ̀lú bí ó ṣe forin jáwé akíwọ́wọ́ fọ́mọkùnrin olórin ìlú Ìbàdàn ní Taiye Currency táwọn olólùfẹ́ rẹ̀ tún máa ń pè ní àpésìn tó sì tún ta sí Wasiu Ayinde nínú orin ọ̀hún. Kì í ṣe tuntun mọ́ pé ìjà burúkú ló ń ṣẹlẹ̀ láàrin Wasiu Alabi Ọdẹ́tọ́lá tí gbogbo àwọn ènìyàn mọ̀ sí Pasuma àtọmọkùnrin olórin Ìbàdàn ní Taiye Currency báyìí. Bẹ́ẹ̀ ni kì í ṣe ohun tó farasin rárá pé ìjà ọlọ́dún gbọrọ tó wà láàrin Saheed Osupa àti Wasiu Alabi Pasuma ti parí pátápátá. Ó jọ pé Saheed Osupa kò fẹ́ràn ìjà tí Taiye Currency ń bá Pasuma jà àti ìhà tí Wasiu Ayinde kọ sí ìjà náà. Èyí ló mú sọ̀kò orin sọ́mọkùnrin yìí àti máyégún ilẹ̀ Yorùbá Wasiu Ayinde, bó tilẹ̀ jẹ́ wípé kò dárúkọ wọn. Gbogbo àwọn tó wà níbẹ̀ àti àwọn àṣàmọ̀ tọmọkùnrin ọmọ bíbí ìlú Ìbàdàn yìí ń pa ló jẹ́ káwọn ènìyàn mọ̀ pé Taiye Currency ló ń fọ̀rọ̀ ránṣẹ́ sí. Nínú orin tí Saheed Osupa kọ ní òde kan tí wọ́n pè sí ló ti ní, mo ti sọ fún yín bówù yín kẹ́ gbọ́, bówù yín kẹ́ gbà. Kò sóhun tí sàhábà fẹ́ jẹ́ tójú ti kàlífà lọ. Ìran sàhábà kọ́ ló máa di nàímí, ìran nàímí ló kọ́kọ́ máa gba ìmísí káwọn sàhábà tó máa wo ìṣe wọn ṣe ni wọ́n fi ní ọ̀pọ̀ ló fẹ́ jíṣẹ́, díẹ̀ nínú wọn la fi rán. Tó bá ń ṣe bí Òṣùpá, ọmọ Òṣùpá ni ẹ́. Tó bá ń ṣe bí Pasuma, ọmọ Pasuma ni ẹ́. O gbọ́, o gbà, wàhálà tiẹ̀ nìyẹn. Bó o bá fẹ́ dá dúró, lọ́jọ́ orúkọ tiẹ̀, kó o lo style tiẹ̀, kó o lo system tiẹ̀. Mo ti kọ́kọ́ sọ̀rọ̀, wọ́n ní Òṣùpá ti tún dé. Mo tún wá dákẹ́ díẹ̀, mo tún rí pé wọ́n ń ṣe yàmàyàmà. Mo tún ń bọ̀ o, mò ń bọ̀, mi ò ní pẹ́ dé, mo fẹ́ẹ̀ dé, mo tún ń bọ̀, mi ò tí ì ráàyè tiyín, mo máa ráàyè tiyín láìpẹ́, mo tún ti ń bọ̀ o, mo fẹ́ gbé wèrè pàdé wèrè yín, mo ti ń bọ̀ o. Mo mọ Ànábì Pàṣọ nínú olórin Fújì, Ànábì Òṣùpá Saheed Papa, Abasido ọba lásàkásà, Ànábì Baristati kọlọ́run bá mi fọ̀run kẹ́. Àwọn tó jáde látara wọn sàábé ni. Ẹ má fi ìmísí ti Jésù wé tàwọn ọmọ lẹ́yìn tó ń tẹ̀lé. Olú ọmọ láwo Ajíbọ́lá Pasuma, èèyàn ọ̀rọ̀bọ̀kíbọ̀ Pasuma, Ajíbọ́lá Pasuma. Tòlótòló fẹ́ ṣe bí ọ̀kín ṣùgbọ́n kò láṣọ àrán nílé. Báyìí l'Òṣùpá kọrin náà, ṣùgbọ́n àwọn tó mọ bó ṣe ń lọ sọ pé Taiye Currency àti Wasiu ló ní ohun tí Saheed Osupa fi sílẹ̀ yẹn. Wọ́n ní Wasiu Ayinde kò fẹ́ràn Pasuma àti wípé ó wà nínú àwọn tó ń kí Taiye Currency láyà tó fi ń yájú sí Pasuma. Wọ́n ní tí Wasiu Ayinde bá pè é tó bá kìlọ̀ fún ó yẹ kó gbọ́. Dípò bó ṣe ní òun kò ní pe àwọn méjèèjì papọ̀ pé kó lọ bá Paso kó bẹ́ẹ̀. Wọ́n ní àwọn àgbàlagbà kì í ṣe bẹ́ẹ̀. Àwọn èèyàn náà ló sọ pé Currency ló ń kọrin bíi Paso tó sì ń jórúkọ rẹ̀ tẹ́lẹ̀ tó sì wá jẹ́ pé òun àti Paso kì í ríra wọn sójú báyìí. Ní ti ọ̀rọ̀ sàábí tí Saheed Osupa sọ, wọ́n ní Wasiu Ayinde ló ń bá wí. Wọ́n ní Síkírù Ayinde Barrister ní Naimi, Wasiu Ayinde ní Sawaba. Oyè tó sì lè jẹ ní Khalifa kò lè di Naimi láéláé. Èyí tó túmọ̀ sí pé Ayinde Barrister ló ń gba ìmísí orin tí Wasiu Ayinde sì ń wo àwòkọ́ṣe rẹ̀. Wọ́n ní kò sí ọgbọ́n tí ọmọkùnrin náà lè dá, kò sì sí orin tó lè kọ tó fi lè sọ pé òun kọrin tàbí òun dáa ju Barrister lọ. Pé lọ́jọ́kọ́jọ́ ọ̀gá lọ̀gá ó sì máa jẹ́. Wọ́n ní nígbà tí Saheed Osupa sì ń dárúkọ àwọn olórin tó ní òun mọ̀, wọ́n ló mọ̀ọ́mọ̀ má dárúkọ Wasiu Ayinde àti Currency ni. Ṣùgbọ́n pẹ̀lú àwọn àṣàmọ̀ tí Saheed Osupa ń pa yìí, òkò ọ̀rọ̀ míì yóò tún jábọ́ lẹ́nu rẹ̀ láìpẹ́ yìí nìyẹn. Bẹ́ẹ̀ ò bá gbàgbé, àìpẹ́ yìí lọmọkùnrin yìí forin kọjú ìjà sí Wasiu Ayinde, bó tilẹ̀ jẹ́ wípé kò dárúkọ ẹnikẹ́ni. Síbẹ̀ gbogbo ènìyàn ló mọ̀ pé Wasiu Ayinde ló ń bá wí. Ní báyìí Saheed Osupa ti sọ̀rọ̀ náà di ọ̀tá ọ̀rẹ́ mi, ọ̀tá mi ni, ọ̀rẹ́ mi, ọ̀rẹ́ mi ni. Kò sì sí ẹni tó mọ ibi tí ọ̀rọ̀ náà máa já sí báyìí. Onílù Wasiu Ayinde Ramoni Ojúbánirẹ́ pariwo, ẹ bá mi bẹ̀ Alhaji kí wọ́n fún mi lówó. Apá mi ti rọ, ẹsẹ̀ mi ti rọ,
mi ò gbádùn ara mi rárá báyìí. Béèyàn bá rí Ràmọ́nù Ojúbánirẹ́, ọ̀kan nínú àwọn onílù ọkùnrin onífújì tó mú àṣà ganusi tí gbogbo ènìyàn ń dá báyìí wọ̀lú, kò sí káàánú rẹ̀ má ṣe onítọ̀hún. Orí ìdùbúlẹ̀ àìsàn ló wà tó ti ń bẹ̀bẹ̀. Ara ọkùnrin náà kò yá gidigidi. Ó ti ní àìsàn rọpárọsẹ̀, ó sì ti ń pariwo síta báyìí pé kí gbogbo ọmọ Nàìjíríà kó bá òun bẹ Wasiu Ayinde kó san owó fún òun lè máa lè fi tọ́jú ara òun. Ọmọkùnrin yìí ní ó ti dọ̀sẹ̀ kẹta tí wọ́n ti sanwó fún òun gbẹ̀yìn báyìí o. Ó láì gbádùn òun ni, kì í ṣe pé òun ò fẹ́ ṣiṣẹ́. Ó ní àrùn rọpárọsẹ̀ ti dá òun gúnlẹ̀, òun kò sì hùwà tí ò dá sí ọ̀gá olórin yìí láti ìgbà tí òun ti ń bá a ṣiṣẹ́. Nínú ọ̀rọ̀ Ojúbánirẹ́ onílù yìí tí kò fi bẹ́ẹ̀ jágeere tó ń sọ lórí ìdùbúlẹ̀ ló ti ń sọ tànútànú pé ẹ káàárọ̀ gbogbo ilé, ẹ káàárọ̀ ẹ̀yin olólùfẹ́ mi, ẹ káàárọ̀, mo ké pè yín ni o, ẹ jọ̀wọ́ ẹ bá mi bẹ aláàjì, ẹ bá mi bẹ aláàjì, wọn ò sanwó fún mi o, ẹ bá mi bẹ̀ wọ́n pé kí wọ́n má jẹ́ kí n kú báyìí o, mi ò lè rìn, apá ti rọ, ẹsẹ̀ ti rọ, wọ́n ń gbé mi kúrò lórí bẹ́ẹ̀dì ni, kí wọ́n ṣàánú mi, gbogbo ohun tí ẹ bá lágbára ẹ fi ṣàánú mi, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ ṣàánú mi, ẹ má jẹ́ kí n kú báyìí o, ẹ bá mi bẹ aláàjì kí wọ́n sanwó fún mi. Ó ti di ọ̀sẹ̀ mẹ́ta báyìí tí wọn ò ti sanwó fún mi, ẹ jọ̀wọ́ ẹ bá mi bẹ aláàjì Wasiu kí wọ́n máa san owó fún mi. Kò sóhun tí màá jẹ, mi ò lówó oògùn, ọsibítù ni mo wà báyìí, mi ò fiṣẹ́ ṣeré, mi ò sọ pé mi ò wá síbi iṣẹ́ tó bá jẹ́ pé ara mi yá, ẹsẹ̀ mi ò lè fi rìn, ọwọ́ mi ò rí gbé, ẹ jọ̀wọ́ kí wọ́n wò mí ṣe láàánú, ẹ jọ̀ọ́ kí aláàjì Wasiu ṣàánú mi, kí wọ́n má jẹ́ kí n kú báyìí, kí wọ́n san owó fún mi, kí wọ́n má wo ìwà mi, kí wọ́n jọ̀wọ́ kí wọ́n ràn mí lọ́wọ́. Láti ìgbà tí mo ti dé inú báǹdì yìí, mi ò hùwà tí ò dá sí aláàjì, mi ò sì fiṣẹ́ ṣeré, kí wọ́n ṣàánú mi, kí wọ́n san owó fún mi. Mò ń bẹ̀ wọ́n torí Ọlọ́run ni, Ọlọ́run ò ní ba nǹkan wọn jẹ́, ọwọ́ kò ṣeé gbé, ẹsẹ̀ ò ṣeé gbé. Báyìí lọmọkùnrin tó ń lùlù lẹ́yìn Wasiu Ayinde sọ. Ọ̀pọ̀ àwọn ènìyàn ló ti ń rọ Wasiu Ayinde kó jọ̀wọ́ kó wo ti ipò tí ọkùnrin onílù yìí wà kó ṣàánú rẹ̀. Portable ránṣẹ́ sí Pasuma, èyí ni ohun tó béèrè lọ́wọ́ rẹ̀. Kì í ṣe ìròyìn pé wọ́n ti gba béèlì ọmọkùnrin olórin tí ara rẹ̀ kì í balẹ̀ ní Habibu Òkìkíọlá Ọlálọ́mí tí gbogbo ènìyàn mọ̀ sí Portable, tí wọ́n sì ti sún ìgbẹ́jọ́ rẹ̀ sí ọjọ́ 5 oṣù tó ń bọ̀. Ṣùgbọ́n báyìí ọmọkùnrin náà ti jó lọ sọ́dọ̀ Alhaji Pasuma tó sì ń bẹ gidigidi. Ohun tó ń torí ẹ̀ bẹ̀bẹ̀ ni pé ó fẹ́ kí ọkùnrin onífújì yìí mú òun lọ sí Mẹ́kà. Ó ní kó ṣe ìrànlọ́wọ́ bí òun yóò ṣe dé Mẹ́kà fún òun, torí òun fẹ́ lọ tọrọ ìdáríjì lọ́wọ́ Ọlọ́run, pé òun sì fẹ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Nínú ìtakùrọ̀sọ tó ń sọ pẹ̀lú Pasuma ló ti gbé àmì ẹni tó ń sọkún sí i, tó sì sọ pé dádì mi, mo nílò ìrànlọ́wọ́ yín o. Nígbà tí Pasuma sì béèrè pé kí ló fẹ́ kí òun ṣe fún un, ọmọkùnrin yìí sọ pé ọ̀gá mi ẹ jọ̀wọ́ ẹ gbé mi lọ sí Mẹ́kà, mo fẹ́ lọ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, kò ní bàjẹ́ fún yín àti èmi náà, Ọlọ́run yóò máa wà pẹ̀lú yín bàbá mi ológo, ẹ gbé mi náà lọ sí Mẹ́kà, mo fẹ́ lọ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Bó tilẹ̀ jẹ́ wípé Pasuma kò tí ì fèsì sí ìbéèrè ọmọkùnrin olórin yìí, ohun táwọn ènìyàn ń sọ ni pé kí Pasuma jìnnà sí Portable o, wọ́n ní tó bá ràn lọ́wọ́ tán ó tún máa padà bọ̀ wá bu. Ọ̀rẹ́ tá sì máa ṣe lónìí tó máa padà dìjà tó bá dọ̀la, àfi kí èèyàn kúkú yàgò fún ọ̀rẹ́ bẹ́ẹ̀. Tí ẹ ò bá gbàgbé, àìpẹ́ yìí ni Portable kí Ọlámídé olórin, ọ̀kan nínú àwọn tó ràn lọ́wọ́ mọ́lẹ̀ tó sì bú dáadáa. Bẹ́ẹ̀ ni ó ta sí Àṣàkẹ́ àti Davido táwọn náà jẹ́ gbajúmọ̀ olórin. Èyí làwọn òṣèré ilẹ̀ wa tó ṣe ọjọ́ ìbí ní ọ̀sẹ̀ tó kọjá. Síkírátù Sìǹdòdó lé ọdún kan sí i lókè èèpẹ̀. Òdú ni òṣèré ilẹ̀ wa tórúkọ rẹ̀ ń jẹ́ Táyọ̀ Odòẹ̀kẹ́, ṣùgbọ́n táwọn olólùfẹ́ rẹ̀ fẹ́ràn láti máa pè ní Síkírátù Sìǹdòdó. Ọjọ́ Ẹtì Friday 20 oṣù yìí ni ọmọbìnrin yìí pé ọmọ ọdún 49 lókè èèpẹ̀, nítorí 20 oṣù kejì ọdún 1976 ni wọ́n bí. Ọmọ bíbí ìlú Ìjẹ̀bú Òde ní ìpínlẹ̀ Ògùn ni, ṣùgbọ́n ìlú Èkó ló gbé. Níbẹ̀ ló ti kàwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ní Mainland Preparatory Nursery and Primary School ní Sùúrùlérè. Bákan náà ló kàwé girama ní Methodist Girls High School
tó wà ní Yaba ní ìlú Èkó kan náà. Lẹ́yìn tó parí ìwé girama ló lọ sí fásitì Ìbàdàn níbi tí ó ti gboyè dípúlọ́mà nínú ẹ̀kọ́ eré orí ìtàgé. Lẹ́yìn èyí ló tún tẹ̀síwájú lọ sí fásitì Èkó níbi tó ti kẹ́kọ̀ọ́ nípa eré orí ìtàgé. Eré bí ogún ni òṣèré yìí ti gbé jáde fúnra ara rẹ̀ tó sì ti kópa nínú àìmọye fíìmù Yorùbá. Nígbà tó ń sọ̀rọ̀ nípa bó ṣe di òṣèré, ó ní ọkùnrin kan tó máa ń ṣeré olóyìnbó ní Ṣẹ́gun Àrínsè ló mú òun lọ bá ẹnìkan tó ń jẹ́ Kòfowórọlá tó fi di pé òun náà kópa nínú fíìmù Yorùbá. Eré ọkùnrin sọ̀rọ̀sọ̀rọ̀ orí rédíò ní Yẹmí Sòǹdé tí wọ́n máa ń pè ní Jìgan Àkàlà, ìyẹn Síkírátù Sìǹdòdó ló sọ òṣèré yìí dìlú mọ̀ọ́ká. Orúkọ táwọn èèyàn sì fi ń pè títí dòní nìyẹn. Lára àwọn fíìmù tó ti kópa ní Wèrè Aláṣọ, Hired Assassin, Ẹ̀fà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ní báyìí, òṣèré náà ti sọ pé ìka tó bá tọ́ símú lòun yóò fi ré báyìí o. Ó ní ipa tó bá jọ mọ́ ọjọ́ orí òun nínú eré ni òun fẹ́ máa kó báyìí. Ọmọ rẹ̀ obìnrin Naomi ti ṣe díẹ̀ tó ti ṣetán ní yunifásitì. Ẹ̀kọ́ nípa bá a ṣe ń bá àwùjọ sọ̀rọ̀ tí à ń pè ní mass communication lọmọbìnrin náà ṣe jáde ní yunifásitì. Ọ̀pọ̀ àwọn olólùfẹ́ Sìǹdòdó ni wọ́n sì ti ń gbàdúrà fún pé yóò ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé àti láàyè tó dáa. Bíọ́lá Adékúnlé náà ṣe ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀. Òòdú lòṣèrébìnrin tó jẹ́ ọmọ bíbí ìlú Abẹ́òkúta nínú àwọn òṣèré ilẹ̀ wa kì í ṣe àìmọ̀fólókò. Ọ̀kan nínú àwọn tó gba ilé ìwé tí wọ́n ti ń kọ́ nípa eré orí ìtàgé tí Ọdúnládé Adékọ́lá dá sílẹ̀ ní Bíọ́lá Adékúnlé. Ọdún 2018 ló bẹ̀rẹ̀ sí ṣeré lẹ́yìn tí ó kẹ́kọ̀ọ́ jáde ní ilé ìwé àwọn òṣèré orí ìtàgé yìí. Òṣèré yìí lọ sí pólì Ìlaró àti Abẹ́òkúta níbi tó ti ṣe ọdún méjì àkọ́kọ́ àti ìkejì. Ẹ̀kọ́ nípa ìṣúná àti ìṣirò owó ló kọ́ ní ilé ìwé pólì tó lọ. Eré Ọdúnládé Adékọ́lá tó pè ní Monday ọmọ àdúgbò ló gbé Bíọ́lá Adékúnlé jáde. Yàtọ̀ sí pé ó ti kópa nínú fíìmù lóríṣiríṣi, òun náà ti kọ àwọn fíìmù tiẹ̀ tó ti gbé jáde. Lára wọn ni Bíbíire, Ṣadé Pẹpẹ, Àṣàkẹ́ Oníbúrẹ́dì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọ̀pọ̀ àwọn olólùfẹ́ àti òṣèré ẹgbẹ́ rẹ̀ ni wọ́n sì ti ń kí kú oríire tí wọ́n sì ń gbàdúrà fún pé yóò ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé.